mo kí gbogbo wa pé ẹ káàárọ̀ àkódàjí gbogbo ọmọ Yorùbá nílé lóko ṣẹ̀rí time 6:47 a.m. ntí àwọn ọba ilẹ̀ Yorùbá ò fẹ́ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá kí a enjoy òun ni tá à ń wò lórí screen yìí tá a bá ń sọ pé a fẹ́ Yorùbá nation tí o máa wọnú public transport tíyàn kan ò ní dẹ́rù bẹ́ẹ̀ táyé ọ̀dẹ̀ níjà ṣẹ́rágo aago méje kò tí ì lù gbogbo ẹ̀ ló dúdú wókówókó ìdí tí ìlú òyìnbó ta ṣe ń sọ pé ó dùn dáadáa ó wà civilized but ilẹ̀ Yorùbá kò ní that's the same civilization in tó bá dẹ̀ ti ní civilization a máa dá ilé ayé wa dúró ìyẹn la ṣe ń sọ fún àwọn ọba wa pé ní oṣù tó ń bọ̀ ìyẹn ní 2024 ọdún yìí a bẹ̀ wọ́n ní a rọ̀ wọ́n ní kó dákun kó má tún lọ sign another amalgamation tó máa lock wá sínú Nigeria. Nigeria is not working. Nigeria is a crime scene. Ìyẹn la ṣe ń sọ fún gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé pé ẹ kígbe síta ẹ jẹ́ ká gbóhùn síta ní kíákíá àwa tá wà nílùú òyìnbó à ń pariwo tó ẹ̀yin tẹ́ wà nílé náà ẹ̀ ń pariwo tó ẹ jẹ́ kí gbogbo wa sọ fún àwọn ọba wa pé kó má sign any agreement kankan tó máa lọ́ọ̀kì ìran wa sínú Nigeria again. Àsìkò ti tó tí a fẹ́ dá dúró gẹ́gẹ́ bí independent country. A fẹ́ wà nínú Nigeria tó wà restructure. A fẹ́ wà nínú Nigeria tí ó jẹ́ regional government. A fẹ́ wà nínú Yorùbá independent sovereign country táwa náà máa lè make a decision pẹ̀lú ìjọba Yorùbá. Ìdí tí gbogbo wa ṣe ń kígbe lójoojúmọ́ nìyẹn under the leadership of Professor Banji Akintoye pé a fẹ́ kúrò nínú Nigeria. A fẹ́ Nigeria mọ́. Nigeria failed to work after 64 years 100 years gan ni wọ́n dá pé lẹ́yìn 100 years olúkálukú lè lọ. Ìwọ náà wo bọ́ọ̀sì yẹn bó ṣe clean sórí pé cleanliness yẹn òun náà ló máa mú kí èèyàn tó wà nílùú òyìnbó kí ó ní ẹ̀mí gígùn. À ń pariwo tó a fẹ́ Nàìjíríà mọ́. No to restructure, no to regional government. Yorùbá independent country la fẹ́. Yorùbá is big enough to be an independent country. A need láti wà nínú Nigeria ká tó ní àṣeyọrí. Òun ni ẹ̀ ń wò ní ọ̀kan yín. Now let's move the camera to the front láti show yín ní the front side view as well. Kó tó di pa máa bọ́lẹ̀ ẹ kígbe síta ẹ já fohùn síta ẹ já sọ fún international community pé wọ́n fẹ́ dá ogun sílẹ̀ Yorùbá nítorí pé any other agreement tó bá ti dá lórí pé kí Yorùbá lọ dá dúró ànígbà kò dẹ̀ sí kankan tẹ́nì kankan lè sọ fún wa. A máa ṣe kinní yẹn fún yín bí wọ́n ti ṣe sọ lórí ètò lánàá. Live program lẹ́ ń wò lọ́wọ́ yìí Yorùbá nation òun nìkan lọ́nà àbáyọ. Nigeria is not working. Nigeria is a crime scene and we must let it go because it has never worked. Gbogbo ọmọ Yorùbá, this is the time láti jí síta, láti pariwo, láti jágbe mọ́ wọn pé a fẹ́ Nigeria mọ́. Ẹ jẹ́ ká sáré ka kíní fún wa kó tó di pa máa mú ètò yìí wá sísàlẹ̀. How can a group of people, in fact a nation whose population is 50 million strong plus and another 150 million in the diaspora in the West Africa and Americas worldwide, and having an indigenous mother tongue and language and one custom and one cultural tradition, be trapped and weighed down by the load of being enmeshed into a geographical contraction called Nigeria, which is an adulterated country, and to make matter worse, is unjustly compelled to be using the English language as the day-to-day language of official transactions and schooling with question mark. Whereas in Sweden, Denmark, Finland, Estonia, and many other smaller little countries, between 8 million and 2 million,
people each all speak and use their indigenous tribal dialectical languages in each of their various individual nations. The Yòrùbá nation does not belong in an adulterated Nigeria. We are the descendant of Oduduwa, are entitled to our own stand-alone country, bounty the way we like, in accordance with the dictate and our indigenous thousands years old traditions, customs, and belief system that has guided our existence since the beginning of time. Yòrùbá nation, bigger than Africa. Yòrùbá freedom is a must. Comrade Gidi Babatunde. Ìyẹn la ṣe ń sọ fún gbogbo ọmọ Yorùbá pé ẹ má gbà kí àwọn olóṣèlú kó lo àwọn ọba wa láti intimidate wa. Ẹ̀yin náà wò in tí a fẹ́ lélẹ̀ ní Ogun State, ní Ọ̀yọ́ State, a fẹ́ any other thing than an independent Yorùbá country tó lúkálùkù máa ṣèjọba rẹ̀. Eléyìí la ṣe ń kígbe, eléyìí la ṣe ń pariwo. Àwọn ìlú kéréje wà lágbàáyé tó ń dáṣe ayé wọn. A need the Nigeria láti move forward anymore. Nigeria failed to work, and it is the time to say enough is enough. My name is OLAYOMI KOIKI. A very good morning and bye for now. And ìrìnjù bẹ́ẹ̀ lọ for today. Ẹ̀yin tí ẹ bá rí program wa yìí, ẹ bá wa pín kó kárí ilé. Yòrùbá nation is no going back. Good morning and lẹ́ǹkan sí. This is coming up to 6:53 a.m. ní ọjọ́ Thursday níbi tí a ti mú ètò ìwá ní London. Mo kí wa o, ká yáṣẹ́ o. Bye for now.